Títí di àsìkò yìí làwọn èèyàn sì ń kí gbajúgbajà òṣèré tíátà nì tó jẹ́ àgbà àti aṣíwájú láàrin àwọn òṣèré tíátà Yorùbá, èèyàn ọmọọba Jídé Kòsọ́kọ́, ni wọ́n máa ń kí ikú oríire pẹ̀lú bí ìdílé ẹ̀, ìyún ìdílé ọba Kòsọ́kọ́ lẹ́kọ̀ọ́, bó ṣe ti yàn án báyìí gẹ́gẹ́ bí olórí ẹbí ilé náà, ìyún ẹni tí yóò jẹ́ olórí ẹbí. Bẹ́ẹ̀ ni wọ́n tún yàn án gẹ́gẹ́ bí aṣojú ẹbí Kòsọ́kọ́, ìyún ambassadọ̀ tó lóyìnbó ń pè ní ambassadọ̀. Kì í ṣe ìròyìn mọ́ pé yàtọ̀ sí pé Jídé Kòsọ́kọ́ jẹ́ gbajúgbajà àgbà òṣèré tíátà lórílẹ̀‐èdè yìí, tó tún jẹ́ òṣèré tíátà tó lààmìlàaka tó dáńtọ́ tó ti ń ṣe tíátà kọjá 40 ọdún sẹ́yìn. Ọ̀kan pàtàkì ni lára ìdílé Kòsọ́kọ́ bí wọ́n bá sì ń sọ̀rọ̀ àwọn ẹbí àti àwọn ìdílé lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn, tí wọ́n lórúkọ tán lókìkí tó sì tó fẹsẹ̀ jinlẹ̀ dáadáa lẹ́kọ̀ọ́. Òkè téńté lórúkọ ìdílé Kòsọ́kọ́ yóò wà nítorí pé ìdílé wọn ti jẹ ọba rí ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ló jẹ́ àwọn ìdílé tó ní agbára tó sì lààmìlàaka ní agbègbè Lagos Island, ìyún lérèkùṣù Èkó, tí ìlú Èkó gan tó ti ṣẹ̀ wá. Ṣá o, ní ọ̀sẹ̀ tó kọjá ní àwọn ẹbí Kòsọ́kọ́, igun tí wọ́n ń pè ní Ọ̀tẹ́níyà, ìyún ẹbí Kòsọ́kọ́ ti Ọ̀tẹ́níyà, iná máa pé bíríkótó náà pé bíríkótó, tí wọ́n sì yan ọmọọba Jídé Kòsọ́kọ́ gẹ́gẹ́ bí olórí ẹbí tuntun náà. Lẹ́yìn tí wọ́n kéde Jídé Kòsọ́kọ́ tán, ni wọ́n tún jẹ́ kó dìímọ̀ pé láti àsìkò yìí lọ fún gbogbo ẹbí Kòsọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó àti káàkiri àgbáyé, òun ni yóò máa jẹ́ aṣojú wọn tí olóyìnbó ń pè ní ambassador. Níṣe ni gbogbo àwọn ọ̀tọ̀kùlú àti àwọn èèyàn ńláńlá nú ẹbí Kòsọ́kọ́ náà péjọ láti yan Jídé Kòsọ́kọ́, tó sì jẹ́ pé níṣe ni bàbá náà kéde tó sì jẹ́ kó dìímọ̀ pé béèyàn bá gẹṣin nínú òun lásìkò yìí fún ọlá tí wọ́n dá òun nú ẹbí òun, ó ní ó dájú pé ẹṣin náà kò lè kọsẹ̀ láéláé. Láti ìgbà tí Jídé Kòsọ́kọ́ tí àwọn olólùfẹ́ tí wọ́n pè ní Òfèrèdúmà tó ti gbé ọ̀rọ̀ yìí síta, ni làwọn òṣèré tíátà ẹgbẹ́ ẹ̀ iná mà ti ń kí ikú oríire. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàdúrà fún yín pé oyè àmọ́rí o, oyè tuntun tó sì ṣẹ̀ gbà kò ní fi àìsàn àti ikú lò ó.